orí ẹ dàrú orí ẹ burú ìwọ lórí burúkú aṣòṣì mámù ìwọ ìyá òfò ìyá èpè ìwọ ìyá àdánù ìwọ lórí burúkú olòṣì ẹ̀dá ìwà tó kú máa ń kú ìwà mọ̀nàrún má lọ. Wàhálà ńlá rèé o ẹ̀yin èèyàn wa wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí. Lizzy Anjorin ó ti ṣẹ́ ìwọ̀n ìpín ńláńlá ó ti ṣẹ́ fún ìyá Monimos ẹlẹ́ẹ̀kejì. Àwọn méjèèjì ti jáde fúnra wọn lẹ́lẹ́ẹ̀kejì tí Lizzy ń jáde fún ìyá Monimos náà nìyí. Ìyá Monimos náà ti jáde fún Lizzy lẹ́lẹ́ẹ̀kejì. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbádùn fídíò yìí. Ìwọ ẹni èpè ẹni òfò ìyá Monimoni ò ní ṣoríire gbogbo àwọn ọmọ ẹ ló máa wọ́kú lójú ẹ̀mí ẹ̀ ó máa ṣorí burúkú tọmọtọmọ ni ó máa ṣòfò ẹ̀mí ni ilẹ̀ máa gbàbọ̀dẹ̀ fún gbogbo ọmọ tó tara ẹ̀ jáde ó máa ṣẹlẹ́yà ni ó máa ráre kú ó máa fọjọ́ ọlọ́jọ́ kanjú kú ni ó wà ń lé fún ta ni ogun máa fẹ́ jẹ àwọn ọmọ ẹ̀wẹ̀ lójú ẹ̀mí ẹ̀ ta ló ń bẹ tí ó sẹ àwọn òlẹgbẹ ìyálàjà ẹ ìran ìyálàjà ẹ ṣiṣẹ́ owó rí okódùn ro làgbẹ̀dẹ ń pọkọta iṣẹ́ dùn ṣe nìwọ òṣoríire lo owó gidi kó sákàǹtì ọmọ ẹ lọmọ ẹ ṣorí burúkú ó wà ń lé fún mi àmọ́ ò sí ń lé fún wúńpù ọmọ ẹ ó ò ní jèrè gbogbo ohun tó tara ẹ jáde ó máa ṣòfò dání ní tọmọtọmọ ẹ ó máa ṣorí burúkú tọmọtọmọ ẹ ni ìwọ lòṣì ìwọ lórí burúkú wọ ìyá òfò ìwọ yẹ pé ìwọ yẹ ẹ̀sìn ìwọ lórí burúkú ìwọ yẹ àráre ìwọ tọ́lọ́run ti dá orí burúkú mọ́ látọ̀run ìwọ tó yẹ kó o ti lọ kú dá tipẹ́tipẹ́ ìwọ tí wọn kí àwọn ọmọ ẹ kú oríire lójú ẹ̀mí ẹ o ti ṣorí burúkú nínú ayé o ti ṣẹ̀sín lájùlé ọ̀run ọlọ́run á bá ti ẹjọ́ ọlọ́run á bá ti gbogbo ọmọ ẹ jẹ́ o jáde síta ó àwa mọ̀ pé nǹkan tó ń fún fọ́mọ ẹ lọ́mọ ẹ ń fọn síta ìwà aláìní tìjú olórí burúkú ẹ̀dá ìwọ ẹni òṣì ìwọ ẹni òfò ìwọ olórí burúkú ìyá òṣì ìwọ olórí burúkú tó kọ́ mọ àlè fọkùnrin ìwọ tó gbóyún àlè fónígbàjámọ̀ ìwọ olórí burúkú olòṣì ẹni òfò okódùn ro làgbẹ̀dẹ ń pọkọ́ta iṣẹ́ dùn ún ṣe nìwọ ò ní lárí ọmọ ọdún mélòó ni ẹ tó bẹ̀rẹ̀ orí burúkú o mọ̀ pé àìníṣẹ́ lọ́wọ́ ló jẹ́ kó máa gbádùn fracas ẹ̀yin olórí burúkú ẹ̀yin yẹ́ òṣì ẹ̀yin yẹ́ òfò ẹ̀yin ìyá tẹ́ ti fẹ̀mí àwọn ọmọ yín tọrọ you thought we were joking here so ọmọ títí ẹ ló ní láńsẹ̀nsì àti lọ́ọ́ máa tọ́jà o ò ní jẹ́ èèyàn ìyá ṣàtà gbogbo ọmọ ẹ ló máa tán lójú ẹ̀mí ẹ̀ iṣẹ́ ọwọ́ gbogbo àwọn ọmọ ẹ á bàjẹ́ lójú ẹ̀mí ẹ̀ ọlọ́run tó tò ẹ́ sípò tálíkà ipò òtòṣì ipò lórí burúkú kò ní rántí ju ẹ́ wo lórí burúkú olòṣì ẹ̀yin ìyá ẹ̀sìn ẹ̀yin yóò fò ẹ̀yin olórí burúkú ẹ̀yin ìyá tí àìsíkì ti ṣí lọ lára yín ìwọ lórí burúkú jàtijàti ẹni òfò ẹni èpè ẹni àdánù ìwọ táyé ẹ ti bàjẹ́ olórí burúkú Monimoni ò rọ́mọ bí kò tó bànújẹ́ fún ẹ wọ́n pa láàrú olórí burúkú ò lè mú ṣùkà wọ́n ní èèyàn ń jáde ò jáde tàbí àmọ́ máa ń jáde fọ́mọ ẹ̀ ìwọ àtàwọn ọmọ ẹ lọ ń jáde fún àwọn ọmọ ọlọ́mọ tí ò ṣẹ̀yìn lọ́wọ́ tí ò ṣẹ̀yìn lẹ́sẹ̀ o mọ̀ pé ẹjọ́ là ń bògùn òká tó sà ó máa ṣòfò tọmọtọmọ ẹ ni ìwọ tó sọ pé stop let God fight for you ìṣẹ̀dá tó wà lábẹ́ wọ́n máa gbé ẹsìn tọmọtọmọ ẹ ní kọ́dún yìí tó parí ẹ̀yin olórí burúkú olòṣì ìṣẹ́dùn ṣe nìwọ ò ní lárí olórí burúkú ẹ ìwọ náà wo bó ṣe rí ìwọ olórí burúkú ẹ ní òfò ìwọ tó jẹ́ pé tó bá dọwọ́ alẹ́ ìwọ olórí burúkú tó jẹ́ wípé òun gba bára lálẹ́ àbó gba bára òun gba bára lálẹ́ náà olórí burúkú gbogbo ọ̀nà áńláńdì mẹ́kọ̀ọ́ mọ́ kìíní ṣe bó òun gba bára lọ́wọ́ alẹ́ fọ́tò òbí tó ti gba bára lọ́wọ́ alẹ́ wà ń bì náà ìwọ ò lè sọ fọ́mọ ẹ wípé kó dúró sórí ilé nẹ the best gift you can give your children is to lecture them how to stand on their lane. That is the best gift a good mother tó fẹ́ jẹ wọn mọ́lẹ̀ fún ọmọ tó jáde lára ẹ̀. Don san ìwọ lórí burúkú ìyá àtijọ́ tó ti dáyé ọmọ ẹ mélòó náà kí ẹ kú oríire lórí ẹ̀. Mo ń béèrè pé ọmọ ẹ mélòó náà ti kí ẹ kú oríire lórí ẹ̀.
ìwọ olórí burúkú aṣòṣì mámú afọ́fun gbé mu olórí burúkú ó ṣẹnu bí ìdó ajá tó ṣẹ̀ṣẹ̀ bímọ awáyé má ṣe rere ẹ olórí burúkú ó ṣorí bí orí ọmọ ọ̀gbìn ẹni òfò ẹni òṣì aborí má bọ̀wọ̀ olórí burúkú onídòkúdò olórí burúkú ẹni tó gbé monímoní fúnṣẹ́ ẹni tó ní monímoní ló gbé fún orí bàbá òfò tó gbé monímoní fún tó sọ pé òun ló bí monímoní orí ẹ̀ ló ń fìyà jẹ ó mọ̀ pé onídòkúdò ni ẹni olórí burúkú ẹ̀dá ni ẹ̀ náà ó mọ̀ pé kò ń ṣe bàbá tó bí monímoní ló gbé monímoní fún náà òun ni wà tí monímoní ṣe ń ṣẹ̀sìn lọ́jọ́ alẹ́ ìgbà tó yẹ kó jókòó kó máa jẹ wọn mọ́ ìṣẹ̀dá bàbá tó gbé monímoní fún ló ń fi ara rẹ̀ ẹ̀yin wá sọra yín di destructive weapon ẹ wá ń ti àwọn ọmọ yín kó lọ máa kọlu ìṣẹ̀dá aláìṣẹ̀ ìyá ṣe àtà ó máa jẹ kóró jù báyìí lọ nínú ayé wàá fọjọ́ ọlọ́jọ́ rìnrìn àjò àrèmábọ̀ gbogbo ohun tí monímoní fi ìbànújẹ́ àwọn èèyàn kó jọ á mú ẹ̀mí monímoní lọ láìpẹ́ ọjọ́ monímoní lójú ẹ̀mí ẹ̀ ó máa ráre jáde láyé ni ó rò pé ó easy láti ṣiṣẹ́ kí ló dé tí wò ṣe ṣoríire fún wa ní ṣọ́ọ̀bù àtàdírẹ́sì títí ẹ̀ ọdún mélòó ló gbà lọ́wọ́ mi mò ń béèrè pé ọdún mélòó ló gbà lọ́wọ́ mi ṣe rí ìjà tí mo jà yìí èmi ò ní kó má lórúkọ mi wọn kì í sọ fún ọmọdé kó má dẹ̀tẹ̀ tó o bá ti lè dá gbogbo ẹni wàláhì tàláhì ò lè jẹ́ ju ṣóò méjì lọ wọ́n tó ànáùsì ẹ̀ monímoní táyé ẹ̀ ti bàjẹ́ yẹn ṣé yẹn ló ní irun kan tó fẹ́ tu lára tèmi ṣé olórí burúkú monímoní èyí tílé ọmọ ẹ ti sọnù lójú ẹ̀mí ẹ̀ ṣé bíbi tó o ti ń ṣorí burúkú kiri nílé ọmọ monímoní ti sọnù mọ ẹ lójú ìwọ olórí burúkú ìyá òfò ìyá òṣì ìyá èpè ìyá ẹ̀sìn ìyá wáyé má ṣe rere ìwọ tó yẹ kó o pe monímoní pé wá ẹni tó bá ń wá ọmọ kì í ṣèkà fọmọ lọ́mọ age olórí burúkú awáyé má ṣe rere ẹ o wá mú pílò ògbé sápá iṣẹ́ kí ni ìyálà yẹ ẹ ń ṣe fún mi ládírẹ́sì ṣọ́ọ̀bù ẹ ìwọ tó ṣorí burúkú nínú ayé ìwọ tó ṣòfò ẹ̀mí nínú ayé ìwọ tó ṣòṣì nínú ayé ìwọ tí wọn ò kí ẹ kú oríire lórí àwọn ọmọ ẹ nínú ayé ìwọ tó jẹ́ wípé ìgbésí ayé àwọn ọmọ ẹ ó bàjẹ́ lójú ẹ̀mí ẹ you want to pull other people's children and you want us to respect your children omi fún omi ní ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ children versus children ìyá fún ìyá ni the moment you cross my lane kò sí bó ṣe lè tó nínú ayé tìyẹ ti bàjẹ́ nìyẹn ò dé ní gbérí mọ́ bá sí wípé ìyá ṣe àtà orí ẹ ti burú ayé ẹ ti bàjẹ́ o ti ṣòfò ọmọ o ti ṣorí burúkú nínú ayé how can you position your own children láti máa mú ọjà àwọn èèyàn wálẹ̀ ìdí tọ́lọ́run ṣe yọlé ọmọ ẹ nìyẹn náà nǹkan tọ́lọ́run ò ṣe fi ọmọ rántí á ṣe àtà lójú ẹ̀mí ẹ nìyẹn náà. You want to be destroying other people's children. Ọlọ́run gégùn fún àṣìátà pé oògùn àṣìátà ọmọ ọlọ́mọ ló máa jẹ́ kò ní jọ ọmọ tó jáde lára àṣìátà. Ó mọ̀ pé ọ̀run àbàtì ẹ̀ jẹ́. Ìgbà tó ti ọmọ ẹ síta, ó ṣàìmọ̀ pé ó máa jẹ́ pítí.